Àpáta dé, àpáta pààrà ewì dé. Òní lọ́jọ́ ìbí ìyá aláyé ire Mójúsọ́lá aya Edward. Ọmọ Ìkẹ́rẹ́ Èkìtì onínúure oníwàáre. Ìròyìn rẹ̀ tó mi létí wọ́n ní ó fẹ́ràn Ọlọ́run ó sì tún fẹ́ràn ènìyàn. Kò ń béèrè pé bòǹtẹ̀ nìkan ṣe jẹ́ tó nílé tàlejò ló ń kó mọ́ra. Wọ́n lóhun tó dá wa lójú gidi ni bí Gàmbàrí bá wọlé rẹ̀ gan ó máa fata sẹ́nu kó tó máa lọ ó tún máa fún ní kúkú ṣìṣàkò. Mrs. Mójúsọ́lá aláyé ire okú ọdún ọjọ́ ìbí rẹ̀ tòní. Ayare lọ́dẹ̀ Mr. Olúwaṣẹ́gun Edward, the chairman of Christ-like Orphanage and Charity Home. Mójúsọ́lá ìwọ ni Olúwa Ọlọ́run ọba mi tọwọ́ rẹ̀ gbé Christ-like Orphanage and Charity Home kalẹ̀. Lágbára lọ́wọ́ Elédùmarè ọba kò nítorí rẹ̀ bàjẹ́ o. Àdé aya àkálẹ̀, aya àlú tuntun ní kálẹ̀, àdé aya àlùmàgídí, àdé aya àlùmàlúdarí, aya òun lọ tán, aya àlùmàgídí gbéná rú. Nílé bàbá tiẹ̀, ìwọ lọmọ Ìkẹ́rẹ́ ọmọ olókè méjì takọtabo, ọmọ olóṣùn tọrun Ìkẹ́rẹ́ ọmọ ọ̀rọ̀lẹ̀ bàbá o. Ọmọ àbágbàmí ọmọ èyí gbàmí ọmọ àgbà fíàfíà alápá fáàrí ọmọ ojúkè kojúlẹ́rù ọmọ Ìkẹ́rẹ́ kété oníyànà. Ìyá mi ó sọdún èyí wá ṣèmí yìí sí. Orí ẹ jẹ́ kó o pẹ́, orí ẹ jẹ́ kó o gbó, orí ẹ jẹ́ kó o dàgbàlagbà, kó o fọwọ́ pawú, kó o fèrèkì tóbi, kó o fẹ̀yìntì jẹ́ wọ́n mọ́. Lágbára lọ́wọ́ Elédùmarè ọba, òníríkú ọkọ, òníríkú ọmọ, ìwọ fúnra lára rẹ òní fàìsàn lùgbà. Gbogbo òṣìṣẹ́ rẹ ní Christ-like Orphanage and Charity Home àwọn náà ní kí n máa kíyọ wípé happy birthday to you ma, and we all wish you long life and prosperity.